níṣe lẹ àwọn olólùfẹ́ gbajúgbajà olórin fújì ni tó jẹ́ ọ̀gá ńlá fújì alhaji wasiu alabi ọ̀dẹ́tọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder ẹni wọ́n máa ń sọ̀rọ̀ sí gbajúgbajà olórin fújì ilẹ̀ ìbàdàn ni alhaji táyé àkàndé adébísí ẹni tó pè yàn mọ̀ sí táyé kọ́rẹ́ǹsì lórí nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ monday ìyẹn ọgbọ̀njọ́ oṣù kejìlá ọdún 2024 tá a ṣẹ̀ṣẹ̀ lù parí yìí ìyẹn the 30th of December 2024 tí wọ́n sì ń jẹ́ kó dìímọ̀ pé ó yẹ kí Táyé Currency kó náà kí ó pàdé Pasuma níbi ètò àti ayẹyẹ tán ṣe lọ́jọ́ Monday náà nítorí pé bá a bá ń jà bí ìkàkùkọ ǹjẹ́ kí ló dé táwọn olólùfẹ́ Pasuma tó ń sọ̀rọ̀ sí Táyé Currency ibi ibo náà sì ti ní ó yẹ kóhun àti Pasuma kan ti jọ pàdé ó mà ní ibi ayẹyẹ àdúrà òkú ọjọ́ kẹjọ ìyún fìdáù tí gbajúgbajà ìyún olórin fújì ilẹ̀ ìbàdàn tó kìkì ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń dìde ń bọ̀ alhaji tirimesiu alamu ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí tirilẹ́dà tó ṣe fún ìyẹ́ ẹ̀ tó sì jẹ́ pé agbègbè ilé Táyé Currency ní sókà ní ìlú ìbàdàn ni wọ́n ti ṣe ṣùgbọ́n tí Táyé Currency tọ́jọ́ wà ní ìlú ìbàdàn tí ilé ẹ̀ tó tún wà nítòsí ibi ayẹyẹ náà kò yọjú síbẹ̀ rárá àti rárá. ẹ rántí wípé lọ́sẹ̀ tó kọjá ní ìyá tirilẹ́dà ìlókù ọ̀sẹ̀ tá a wà iná ṣiṣẹ́ àdúrà ọjọ́ kẹjọ níbi tí ẹni tó dàbí bàbá fún tirilẹ́dà lágboolé fújì lásìkò yìí alhaji wasiu alabi Pasuma tí ó ti gbéra láti ìlú èkó tó sì wá sí ìlú ìbàdàn láti yẹ tirilẹ́dà sí ṣá o ní ìgbà tí Pasuma tó máa débẹ̀ níṣẹ́ ló máa bá aṣíwájú àwọn olórin fújì ìlú ìbàdàn lásìkò yìí alhaji rasheed ayinde ẹni tó pè yàn mọ̀ sí fújì mèrèǹgè níṣẹ́ ló máa bá lórí ìjókòó tí àwọn náà wá yẹ tirilẹ́dà sí bó sì ṣe débẹ̀ níṣẹ́ ni Pasuma ló káwọ́ sókè tí ó ń kí bàbá náà yàtọ̀ sí eléyìí ẹ̀gbọ́n Táyé Currency tọ́jọ́ jẹ́ ọmọ bàbá kan náà ìyẹn alhaji adémọ́lá sulaimon ẹni tó pè yàn mọ̀ sí Kọ̀mí Jackson tó tún kọ́ Táyé Currency ní orin òun náà ó wà lórí ìjókòó bákan náà ìní alhaji afeez adigun tó náà jẹ́ olórin òun náà ó wà lórí ìjókòó gbogbo wọn sì ní Pasuma ìní òkì bẹ́ẹ̀ ni àwọn àfáà lóríṣiríṣi bíi ìmáàmù ọ̀fà ìmáàmù sànú ṣéwù àti ìmáàmù àfúlàní gbogbo wọn náà ni wọ́n wà níbi àdúrà ọjọ́ kẹjọ náà fún ìyá tirilẹ́dà ṣá o báwọn èèyàn ṣe rí Táyé Currency iná ń sọ̀rọ̀ sí wípé ó gbé ìjà òun àti tirilẹ́dà ó gbé sójú wọn ní ṣe bóun àti Pasuma òun ni wọ́n ti jẹ́ ń jà báyìí wọn ní nígbà tọ́rọ̀ tiẹ̀ ti wá di ọ̀rọ̀ ikú àti òkú bẹ́ẹ̀ wọn ní nígbà Yorùbá máa ń sọ pé bàbá ń jà bí ìkàkùkọ tí ó tún wá jẹ́ pé ayẹyẹ náà ìtòsí ilé ẹ̀ náà ti ṣe ó tún wá jọ́wọ́ àárọ̀ tí kìí ṣe àsìkò tó lè lóhùn ní òde eré wọn ló yẹ kí Táyé Currency kó wà bí ẹ̀gbọ́n àti àgbà fún tirilẹ́dà kó sì ṣàbẹ̀wò kó wà sí ibi ayẹyẹ òkú náà wọn ni ó yẹ kó fi ẹ̀gbọ́n ẹ̀ èyí ọmọ bàbá ẹ̀ alhaji adémọ́lá sulaimon tó pè yàn mọ̀ sí Kọ̀mí Jackson ó yẹ kí ó fi ṣe àwòkọ́ṣe ṣùgbọ́n o àwọn kan sọ ọ̀rọ̀ nínú àwọn olólùfẹ́ Pasuma pé bí ò ṣe wá gan ló dà wọn lọ́jọ́ òyìnbó ni kò mọ̀ pẹ́ ní kó wá àti wípé bí ò ṣe wá gan ayẹyẹ náà ó dùn ó lárinrin ó sì yẹ tirilẹ́dà àti ìyẹ́ ẹ̀.